Tẹjúmọ́ nǹkan tí mò ń ṣe yìí dáadáa, tẹjúmọ́ dáadáa báyìí. Ohun tí mò ń ṣe yìí tẹjúmọ́. Má gbàgbé wípé ọ̀nà ti dí mọ́ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn láyé. Ṣùgbọ́n ìwọ tó ṣàmì yìí lórúkọ Jésù, ọ̀nà ò ní dí mọ́ ọ. Lórúkọ Baba, Ọmọ àti Ẹ̀mí Mímọ́, lórúkọ Jésù, ọ̀nà kò ní dí mọ́ ọ. Tó o bá lè rí àmì ṣe, tó o dẹ̀ lè share program yìí fún àwọn èèyàn, lórúkọ Jésù, gbogbo ọ̀nà tó ti dí mọ́ ọ níbi iṣẹ́ rẹ, lójú ọ̀nà rẹ, nínú ìrìn àjò rẹ, gbogbo ọ̀nà tó ti dí lórúkọ Jésù, ó yá kó bẹ̀rẹ̀ sí là báyìí. Mo sọ tẹ́lẹ̀, ọwọ́ tó fi share program yìí ní ìgbà 9, lórúkọ Baba, Ọmọ àti Ẹ̀mí Mímọ́, lórúkọ Baba, Ọmọ àti Ẹ̀mí Mímọ́, mo tútù sọ, lórúkọ Baba, Ọmọ àti Ẹ̀mí Mímọ́, ọwọ́ tó fi share program yìí, tó fi share fídíò yìí, lórúkọ Jésù, ọwọ́ yẹn ó yá lọ fi gbá ire ńlá mú. Àwọn ire kan wà tó jẹ́ pé ó ṣòro gbàgbọ́ fún ènìyàn ẹlẹ́ran ara. Yes, lórúkọ Baba, Ọmọ àti Ẹ̀mí Mímọ́, àwọn ẹlòmíì dẹ̀ máa dẹ́jà wọ́n máa dẹ́jà lé lórí. Bẹ́ẹ̀ ni, wọ́n máa dẹ́jà lé lórí. Ṣùgbọ́n ìwọ tó gbàgbọ́ báyìí, tó dẹ̀ ṣe iṣẹ́ yìí, kí ni iṣẹ́ tó ṣe ni pé ó ṣe àmì, ó dẹ̀ share fídíò yìí ní ìgbà 9. Mo sọ tẹ́lẹ̀, lórúkọ Baba, Ọmọ àti Ẹ̀mí Mímọ́, lórúkọ Jésù, ọ̀nà kó là fún ọ, kó lọ rí àánú gbà, kó lọ ṣe rere, kí ògo rẹ kó buyọ, lórúkọ ti Baba, lórúkọ ti Ọmọ, lórúkọ ti Ọlọ́run Ẹ̀mí Mímọ́. Orí bẹ́ẹ̀ ò ṣe bẹ́ẹ̀. Jésù Olúwa wa. Àmín. Ìwọ tó ti follow mi, má gbàgbé láti follow mi o. Lórúkọ Jésù yóò dáa fún ọ. Lórí Facebook, lórí Instagram @brotherfire, lórí TikTok @brotherfire. Má gbàgbé láti follow mi. Lórúkọ Jésù yóò dáa fún ọ. Àmín.